Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kí wa lọ́kùnrin lóbìnrin ní gbogbo àyíká yìí tí ẹ ti ń gbọ́ mi. Ẹ má gbàgbé orúkọ tèmi Alhaj Adiagbo Kamaldeen, traditional medicine practitioners, tí mo jẹ́ CEO Akikat Global Investment Nigeria Limited nílùú Òṣogbo. Àǹfààní tí mo fẹ́ fún yín lónìí, àwọn nǹkan kan wà tí ó máa ń trigger mi gan. Tí n bá dẹ̀ sọ̀rọ̀ gbogbo yín náà lẹ máa rí sìn pẹ̀lú ẹ̀. Àwọn èèyàn sọ wípé tí àwọn bá ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, nǹkan dúdú kì í ṣiṣẹ́ lára àwọn. Ṣé funfun ni yín ni tí nǹkan dúdú fi ṣiṣẹ́? Àwọn bàbá wa ní oògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan. Bó ló ṣe jẹ́ dúdú tó ní àwọn ọlọ́ṣẹ dúdú kò bọ́ kádàrá rẹ̀ mu. Bó ló ti rí kádàrá yẹn? Ta ló sọ fún ọ pé tó bá ti lò ó kò lè ṣiṣẹ́? Ẹ tiẹ̀ wá gbọ́, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ mọ̀ pé bo ni mo yà lọ o. Egbògi méjì ni mo fẹ́ fún yín lónìí tó jẹ́ Itaja. Mo tún fẹ́ fún yín ní oṣólẹ̀ tẹ́ máa jẹ, tó ṣe pé ó kéré ọ̀pọ̀ ẹ̀ máa jẹ́ lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀, ẹ̀ẹ̀mejì, twice in a week. Ọ̀rọ̀ ni mo ń sọ fún yín, ètí mo dẹ̀ ń sọ yẹn mọ́ kó dànù. A word is enough for the wise. It is for him to fill up the gap. Tábà sọ̀rọ̀ kékeré báyìí, ọlọ́gbọ́n wa hí lọ. Ẹgbọ́n náà, àwọn èèyàn ní tá má so oògùn fáwọn kò jẹ́, wọn ò sì bọ́ nínú ogun tán wà. Ó sì gbàgbọ́ pé àwọn kan lọ sa oògùn tí ò jẹ́ kóhun orí ṣe. Ó gbàgbọ́ pé àwọn kan ló wà nídìí ọ̀rọ̀ òun tí ò jó wọn ọ̀rọ̀ kọ. Ó gbàgbé pé àwọn kan iná wà nídìí ọ̀rọ̀ òun tí ṣé òun fi dàrú. Ọgbà yẹn gbọ́, ọ wá nígbàgbọ́ pẹ̀lú pé tó o bá lo egbògi o lè bọ́ ń bẹ̀. Ìgbàgbọ́ rẹ ò dínà tó. Tí ìgbàgbọ́ rẹ bá dínà tó, ọ mọ̀ wípé àti kó dáa fún yàn o àti kó má dáa fún yàn látọwọ́ Ọlọ́run ni. Nǹkan ó dùn ún bàjẹ́ ṣùgbọ́n ṣòro tún ṣe. Ilé, wọ́n lè wo ilé, odidi ilé ní ọjọ́ kan. Ọdún mẹ́wàá wọ́n lè mọ̀ rí kọ́, tí wọ́n mọ̀ gbìyànjú, tí wọ́n mọ̀ ṣe àgbá tí wọ́n dẹ̀ ní rí kọ́. Tí àwọn èèyàn bá ṣe nǹkan kan nínú ayé tó bá affect èèyàn, àfi kéèyàn náà má dúró. Máa so oògùn. Máa so oògùn o, kó dẹ̀ máa ṣàdúrà. Méjèèjì, negative and positive ni. Àbòsí pín sọ́dọ̀ ẹni tó ní òun èso oògùn. Ọjẹ̀wédú àbí ọ̀jẹ̀wédú. Ẹ wò ó. Izata malimarhi zumma saru wa yamuha. Wasa'atu ala limarhi zumma yati bi mursalun. Tí àsìkò bá ti tó, kò sóògùn téèyàn lè ṣe tí ó jẹ́. Tí àsìkò bá ti tó, kò sádùá téèyàn lè ṣe tí ó gbà. Ntọ́ wá yẹ ni pé kéèyàn máa bẹ Ọlọ́run pé Olúwa aláàánú jẹ́ kásìkò mi ó tó. Olúwa jẹ́ káàánú rẹ̀ ó fọ̀ nínú ayé mi. Ẹ wò ó, a lè sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan náà. Díẹ̀díẹ̀ la máa bẹ síra wa. Ṣùgbọ́n bí ṣe ń rẹ ará
ayé bẹ́ẹ̀ náà ní rẹ ará ọ̀run o ẹni tí gúngún lé kó má dùn ó tí nǹkan kan bá ń ṣe ọ́ má dùn ó kódà ìdúró ẹni tí máa ń ṣàìsàn òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní ànábì ní ẹ má fi nǹkan mẹ́ta ẹ má fi dọ́là ẹ má sọ nǹkan mẹ́ta dọ́là àkọ́kọ́ tí ìjà bá ń bẹ láàrin èèyàn àtẹnìkan ẹ má sọ dọ́là tẹ bá ti rí pé lámọ́ àti lámọ́ fẹ́ jà ẹ tètè bá wọn parí ẹ̀ torí ìbẹ̀rẹ̀ ìjà yẹn là á máa ń rí ní tí ó gbẹ̀yìn ọlọ́run ọba Allah nìkan ló mọ̀. ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ní ẹ má sọ dọ́là ìlà ìsàn táìsàn bá ń ṣe èèyàn mọ̀ pé nígbà bá dọ́là á lọ àwọn náà lọ tọ́jú ara wa tètè dìde orí wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń fọ́ yẹn ọlọ́run níjọ́ jẹ́ tàbí àmọ́ ẹ má fi àìsàn jáfara dìde ńlẹ̀ lọ sọ́dọ̀ àwọn medical practitioners kò bá jẹ́ traditional tó wà licensed láwọn tó mọ tán ṣe tí ò ní fún ọ ní tí ò tọ́ tàbí kó lọ sọ́dọ̀ àwọn certified medical doctors go and check yourself. gbogbo wa lónìí n tá ń jẹ ló ń fa àìsàn iná ló dẹ̀ ń fa ìdààmú ẹ lọ ṣe nǹkan tí mo fẹ́ fún yìí ẹni tó bá ń tajà tó ní ọjà àwọn ọ̀tá rárá ẹ lọ wá ewé tábà tútù tobacco leaves tòòjọ́ ẹja tẹ́ bá ti já ewé tábà tútù yẹn kò bá ṣe tòyìnbó kò bá ṣe ti ìbílẹ̀ ẹ wá mú ewé yẹn ẹ gún lójú ọlọ tàbí nínú odó kẹ ẹ wá ẹ̀rù ẹ gún mọ́ tábà yẹn ẹ wá irú díẹ̀ irú kò bá níyọ̀ kò bá má níyọ̀ díẹ̀ náà ni ẹ gún mọ́ ẹ wá èpo ọ̀bọ̀ díẹ̀ ẹ gún mọ́ kò jù bá ń lọ ẹ lè máa fi wẹ̀ tẹ́ ẹ bá gún tán ẹ lè fi fọwọ́ ẹ lè fi wọ́nlẹ̀ ẹ lè fi fọ mọ́tò Masha Allah tọ́jà ò bá yá táwọn èèyàn bá ń díyàn lọ́wọ́ kódà kó ṣe àwọn àgbàlagbà wọn ò jáwọ́ lọ́rọ̀ èèyàn. àsèjẹ tí mo wá fẹ́ fún rèé ẹ try ẹ máa jẹ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ tọ́lọ́run bá bù ọ́ láṣìírí tó bá lówó lọ́wọ́ tó fi kúrò láyé owó ò ní tán lọ́wọ́ ẹ ẹ lọ wá odidi ìgbín tó bá pinnu ẹyọ kan ẹ wà bọ́ ẹ sọ sínú kẹ́tù ẹ ṣe tẹ́ ẹ bá ti yán lẹ́ẹ̀kan náà fa báyìí tó bá ti yọ bọ́ọ̀lẹ̀ ó ṣiṣẹ́ nìyẹn ẹ kàn wá já gbogbo ìdọ̀tí tó wà lára rẹ̀ ẹ fọ́nù dáadáa kọ́ mọ́ ẹ bá fọsàn wẹ́wẹ́ fọ́ ẹ bá fa lọ́mù fọ́ ẹ má gé o ẹ wá wá ewé tanáposo tútù ewé àjẹ́ ọ̀bàlẹ̀ tútù ewé oríjìn tútù lẹ́yìn ìgbà yẹn ẹ wá ewé ọ̀là díẹ̀ wọ́n ṣe bí ẹnìkan o tó ti dolówó báyìí o but ó kọjá ìyá rẹ̀ o tí ewé ọ̀là bá ti pọ̀ ń bẹ́ẹ̀ gbogbo ará àdúgbò ní ọmọ pọ̀ jẹ́ àṣejẹ́ o ewé ọ̀là lọ béèrè díẹ̀ tíntín ní àṣẹ lásán ni kò fi ṣe ẹ lọ papọ̀ kẹ́ fi ṣe ìgbín yẹn jẹ àtàjọsí 16th lẹ́ẹ̀fi ṣe ẹ fi epo sí ẹ fi iyọ̀ sí ṣùgbọ́n tẹ́ bá fẹ́ jẹ ẹ ti jẹ́ kó tutù dáadáa bá a ṣe máa ń ṣe ni pé a ṣe é lẹ̀ lálẹ́ báyìí tá a bá ti jí láàárọ̀ táyà tí sọ̀rọ̀ sẹ́nìkan kan a ṣàdúrà sí a jẹ
a máa ń jẹ́ kó tutù rìn gbẹ̀dẹ̀ débi pé epo yẹn gan máa yàn lọ́wọ́. tó o bá jẹ́ kó tutù ó rí owó kíákíá ṣùgbọ́n ò ní mọ tó fi ṣe. owó yẹn ó wọlé ṣùgbọ́n ò ní mọ tó fi ṣe. o lè ti wá náwó nǹkan kan mọ̀ pé ìwà gbà mí ó dẹ̀ pé mo dẹ̀ níye kan báyìí lọ́wọ́ ìmọ̀mọ́ tí mo fi ṣe èyí tó fà nìyẹn. jẹ́ kó tutù. àánú ọlọ́run àtìlẹ́yìn ọlọ́run aránṣẹ́ ọlọ́run ó jẹ́ kó mọ̀ báyìí. ẹ mọ́ gbàgbé orúkọ tèmi ní TMP traditional medicine practitioner Alhaji Adiagbo Kamaldeen Raji. nọ́mbà mi is 08037199363 08037199363. ẹ̀yin tẹ́ ẹ mọ́ ń kọ́ ti fídíò mi ní àbọ̀ ẹ mọ́ kọ́ tẹ̀ mọ́ o. ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò mi làwọn èèyàn ń dà mí láàmú tó ń pè mí. èmi ò ń ṣe fídíò àbọ̀ o, odidi ní gbogbo fídíò tí mo máa ń ṣe. àánú ọlọ́run àtìlẹ́yìn rẹ̀ ọlọ́run ó jẹ́ kó mọ̀ báyìí. èmi dẹ́ fi nǹkan lẹ̀ láàbọ̀. gbogbo tí n bá fún yín wàláhì summa billahi al-azim bó ṣe rí nìyẹn. mo dẹ̀ nígbàgbọ́ pé tẹ́ ẹ bá lò yóò rí bẹ́ẹ̀, yóò ṣiṣẹ́ fún yín. abarakallahu al-Qur'an lọ́dọ̀ ọlọ́run. nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08037199363. ẹ jẹ́ ká ṣe iṣẹ́ méjèèjì yẹn. àánú ọlọ́run àtìlẹ́yìn ọlọ́run jọba wa. sórí àsèjẹ yẹn ẹ gbìyànjú ẹ máa jẹ, kò ní repercussion kankan, kò ní side effect. ṣùgbọ́n tó o bá ti jẹ lálẹ́ ẹjẹ́ tó o bá ti jẹun ká ní ọjẹ́ láàárọ̀ kò tó àì níjọ́ yẹn má sùn mọ́bìnrin dẹ̀ má jẹ́ ní gbígbóná. assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. yòókù tún dọ̀la o, á pàdé láyọ̀.